Olódùmarè ọba ọ̀run ọba rẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, mo rò pé ẹ ti rí fídíò eléyìí tí ẹ gbé síwájú tí bàbá wa ọ̀jọ̀gbọ́n òṣèré orí tíátà ni, òṣèré orí ìtàgé, bàbá wa Fatomilọla, ọ̀rọ̀ tí wọ́n sọ. Ọ̀rọ̀ náà tí wá ń jà ràìnràìn lórí afẹ́fẹ́. Ó ní a ní ká sọ̀rọ̀ sí ń pa ẹ̀. Lákọ̀ọ́kọ́, èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ ni Evangelist Adé Fáyọ̀wálẹ̀sí. Mo fi gbogbo ẹnu mi sọ pé bàbá wa Fatomilọla wọn kì í ṣe babaláwo. Mo challenge wọn 100% pé wọn kì í ṣe babaláwo. O lé mi báyìí nísìnyí as babaláwo, rí babaláwo ni o, mi ò ń ṣe fake o. Èmi ló lórí awo ìlú Ìfiṣe Èkìtì lénìí. Tábà kó gbogbo awo Èkìtì jọ tábà náà fẹ́ ṣe ìpàdé. Olórí awo ìlú kọ̀ọ̀kan ló sọ, kì í ṣe awo tó wà láàrin ìlú, awo lè tó gún nílùú. Àwa tá a lọ sí bíi 40 or 50 tá ìlú tó wà ní Èkìtì, kálukú ló lórí awo tiẹ̀, èmi sì ní olórí awo ìlú mi. 1. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ sọ nípa wọn ni pé wọn kì í ṣe oníṣẹ̀ṣe. Ṣé àpótí méjì? Wọn kì í ṣe babaláwo. Wọn kì í ṣe oníṣẹ̀ṣe. Ó di méjì. Tí wọ́n bá jẹ́ babaláwo, níbi tí wọ́n gbé tògbé sí ayé wọn dé nínú ayé, ó yẹ ká ti bọ́ máa wo wọn pàdé pé lágbájá ìlẹ́ni tó kọ́ lágbájá nífá. Wọn ò lẹ́ni tí wọ́n kọ́ nífá rí, àfẹni tí wọ́n bá sọ pé mo kọ́ lágbájá léré orí ìtàgé. Nínú ẹlẹ́ẹ̀kejì tí mo tún sọ ní 100% pé bàbá wa Fatomilọla eléré orí ìtàgé ni wọn kì í ṣe oníṣẹ̀ṣe. Ṣé a rí nínú ìṣẹ̀ṣe ẹsẹ̀ ẹran tí ń dàpọ̀ mọ́ tèèyàn? Ọ̀nà ìdàpọ̀ ni pé àwọn ẹ̀dá kan ń bẹ nínú ìṣẹ̀ṣe tó jẹ́ pé kọjọ èèyàn ni wọ́n. Gbogbo ń téèyàn bá máa sọ lọ́rọ̀, àwọn àgbákò ọ̀rọ̀ wà tó jẹ́ pé téèyàn bá jẹ́ni tí ayé ń pọ́n, tí wọ́n ń ṣàpọ́nlé, tí wọ́n ń bu ọlá fún, tí wọ́n ń bu ẹ̀yẹ fún. Àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé téèyàn bá sọ, ayé ó sì padà. Ọ̀rọ̀ tí bàbá Fatomilọla tí wọ́n sọ yìí, wọ́n sọ̀rọ̀ yìí bí ìgbà tó jẹ́ pé wọ́n ń wò pé báwọn bá kúrò láyé páwọn ò fẹ́ lẹ́yìn ire. Ńlá kíyèsí ọ̀rọ̀. Torí pé ìgbà tí mo gbọ́rọ̀ yìí, mo ní òótọ́ tí wọ́n fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ bóyá wọn ò mọ bí wọ́n ṣe sọ. Ojúṣe iṣẹ́ babaláwo ni pé ká dáfá, ká kífá, ká ṣètùtù. Wọ́n láwọn èèrà díẹ̀, àwọn èèrà ẹran. Ibi tí mo lérò pé fẹ́ gbé lọ ẹ̀ tí ẹ̀ tó gbé débẹ̀. Ṣé máa ń fi iṣẹ́ awo yẹn ṣiṣẹ́ ṣe? Kò sí tí mi yìí ṣe. Ẹ máa ń dáwọn èèyàn lóhùn. Mi ò dẹ̀ so nǹkan kọ̀rọ̀, mi ò olùmí àdé bí háfáyà wọn lẹ́nu pé ó yẹ kí wọ́n bá èṣù lẹ́nu ọ̀nà lẹ́nu. Èṣù èèyàn lè sù, kò sí nǹkan tó ń jẹ́ sù. Nígbà gbé èṣù làrẹ́ lọ, ṣé ó lè fọ́ o? Èṣù tí gbogbo wọn bọ ní Ilé-Ifẹ̀, gbogbo ọ̀tá kan tó lù lọ, àwọn tó gbé lọ, kí ló ṣẹlẹ̀? Ìta bá dìsáì lè sọ di òòṣà tẹ́ ẹ ti ń gbàbí díẹ̀ bìlífù yín nìyẹn, but
èmi ẹ̀ lè bá mi di òòṣà tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ tó jẹ́ pé tí n bá padìyẹ bá fún lórí rẹ̀ kò ní jẹ́ gbò bá pẹ́ jẹ́ mọ̀ rò pa mí. èmi but I believe nínú Ifá. Ifá is not òrìṣà. I know. Ifá is a knowledge. I know. Like Bible knowledge, Islamic knowledge, Quran, ọ̀rọ̀ ìmọ̀ ló wà nínú Al-Qurani, Ifá, Bible. Ṣùgbọ́n kẹ́ wá sọ Ifá di ẹni tí wọ́n máa sá fún. Ẹ wá sọ nínú ọ̀rọ̀ yín ẹni Ifá kì í sòòṣà ẹ parọ́ torí pé àwọn táwa náà jẹ́ babaláwo ọ̀pọ̀lọpọ̀ ń tá a gbé dání nígbà tí a fẹ́ máa pa ẹ̀sìn ti ìṣẹ̀ṣe tá a fẹ́ máa fi bá dọ́rẹ̀ẹ́ pẹ̀lú tí ń yí àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá àwọn nǹkan kan ń bẹ tó yẹ ká fi ìyànnàná tó yẹ ká fi yanjú ẹ̀ tá a ṣiṣẹ́ lórí ẹ̀. Ọ̀rọ̀ nífá Ifá kì í sòòṣà bàbá Fatomilọla ò parọ́ ẹ̀rí la rí mú látara ọ̀rọ̀ Ifá tá a fi sọ pé asọmọ lórúkọ tí ń jẹ́ Ifá tó òòṣà ọ̀rọ̀ nífá is an endowment the message of God ọ̀rọ̀ tá a fi rán Ọ̀rúnmìlà ni ọ̀rọ̀ ni ṣùgbọ́n àwọn táwa náà jẹ́ babaláwo a ti pọ̀ púpọ̀ mọ́ ìyàwó àjẹkọ̀rọ̀ fáwọn níyì láwọn ẹ̀ka ibìkan kí ni tí àfijẹ́ kọ́ nìyí ni pé ká máa sọ pé à ń sọdún Ifá ká máa sọ pé à ń sọdún Ifá kì í ṣèlè tọ́rẹ́sẹ̀ fi múlẹ̀ kí ló dé tá a máa sọ pé à ń sọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà tó bá jẹ́ pọ́dún Ọ̀ṣun là ń ṣe ń tà sọ nípa à ń sọdún Ọ̀ṣun tó bá jẹ́ pọ́dún Ògún là bá ń ṣe a jẹ́ pé ń tà sọ ni pé à ń sọdún Ògún a kì í sọ pé à ń sọdún Ìjálá torí pé Ògún ló ní Ìjálá káwá máa sọ fáyé pé à ń sọdún Ìjálá bá a bá ń sọdún Ìjálá ṣẹ́gbẹ̀ẹ́ sọdún Ògún là ń ṣe ni ó papọ̀ ní tòótọ́ ṣùgbọ́n ká sọ fáyé pé à ń sọ fáyé pé à ń sọdún Ògún ni bàbá fẹ́ ṣe t'Ọ̀rúnmìlà náà torí pé ó yẹ ká bàbàrà ọ̀rọ̀ fáyẹ ká bàbàrà fáyẹ ọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà ilẹ̀ mi máa ń kọ́ ńjọ́ tí mo ti gbẹ́jú bárí àjọ pé ní ọmọ sọdún Ifá láyé mi mi ò ever kọ́rí láyé mi pé mo fẹ́ sọdún Ifá mo fẹ́ sọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà ni mo máa ń sọ ẹ̀rí ẹ̀ wà nílẹ̀ gbogbo iv tí mo tẹ̀ láyé mi ní tí mo máa ń sọ síbẹ̀ ni pé ọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà èmi sọ pé mo fẹ́ sọdún Ifá nítorí pé kò jẹ́ ká jẹ́ kí fáyọ̀ níyì kódà bákan náà láti ibi tá a ti má lọ́nà ìbá níbi tá a ti máa sọ pé mo fẹ́ dáfá mo fẹ́ dáfá mo fẹ́ dáfá ìgbà t'Ọ̀rúnmìlà ti ń bẹ láyé báwọn bàbá ti máa sọ bàbá ń kí fábọ́ọ̀lù àti máa sọ ohun tá a sọ ni pé Ọ̀rúnmìlà méjì ó fi kẹta ọ̀fà àrùn gbàdí ó gbòkó aláwo lọ pé kí wọ́n yẹ̀wò lóòkan ìbòwò kí wọ́n ní wọ́n gbé jáde wọ́n á sọ pé ẹ̀yẹ̀mí lóòkan ìbòwò ó gbòkó alájẹ lọ láti lọ rèé ṣàyẹ̀wò ẹ̀yẹ̀mí lóòkan ìbòwò wọ́n wá gbé òkè pọ̀rí ẹni bẹ́ẹ̀ wọ́n gbé jáde nígbà tí wọ́n bá gbókè pọ̀rí ẹ̀ jáde ikí ni wọ́n á dá kì í ṣe fá ṣé kì í ṣe kíná ni nígbà tí a bá wá kó kí tá a bá kọjá níbi tí wọ́n bá sọ pé ká lókèlúkè ká lè bá àgbóhùn òkè ká fi ọ̀pẹ lú ọ̀pẹ ká lè bá àgbóhùn ọ̀pẹ ìyẹn ni pé látara ọ̀pẹ tá a ti mú ike jáde alágbẹ́kẹ̀ aláfẹ́dá òkè pọ̀rí l'Ọ̀rúnmìlà máa ń pè Ọ̀rúnmìlà kì í sọ pé Ifá bàbá gbókè pọ̀rí ẹ̀ jáde ó lọ síbi òkè pọ̀rí ẹ̀ ó sì lọ rè súre kì í ṣe Ifá l'Ọ̀rúnmìlà máa ń pè ṣùgbọ́n nítorí pé ká máa sọ pé lọ́dọ̀ ọ̀dọ̀ àwa káàárọ̀ oòjíire afẹ́rẹ́ èdè tí ò ní bẹ́ẹ̀ sì ni kò sílẹ̀ tó múnira dání ṣùgbọ́n àmọ́ fojú kéré èdè púpọ̀ bẹ́ẹ̀ sájà máa sọ báwọn ara fánà ní Fátìmọ̀ wà ẹgbẹ́jì afúnmọ́jàdí pé mọ́ dàrá mọ́ ká máa sọ pé à ń sọdún Ifá kò dáa ṣé ìyẹn lè sọdún ọ̀rọ̀ ni torí pé tá a bá sọ pé à ń sọdún Ifá ó ṣe déédéé ká máa sọ pé à ń sọdún Kùránì
ó ṣe déédéé ká máa sọ pé àsọdún bíbélì ṣé kíní ìyẹn náà ṣó dáa sá kò tí ì jù ẹjẹ́ àṣàtúnṣe lórí ẹ̀ ọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà ni ẹjẹ́ á máa kọ pa fẹ́ sọdún fáwọn no ní ká sọ pé no ọ̀dá ẹ̀yin bàbá wa tẹ́ ẹgbẹ́ ìgbẹ́ yìí náà lẹ́kọ̀ọ́ wa ẹ̀kọ́ tá a bá ohun tá a bá lẹ̀ là ń to sọ́mọ́ àmọ̀ sọ pé à ń sọdún fá èdè tí ọ̀dá ni kò yẹ ká máa sọ kò yẹ ká máa kọ́ mọ́ èmi ò sọdún fáńtèmí o ọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà ni mò ń ṣe torí pé bá a bá sọ pé ààrẹ ni tí ń sọ pé òun sọdún Ifá àtẹni tí ń sọ pé òun sọdún Olódùmarè nígbà yìí táyì sọ nǹkan kan náà ni ipò kan náà ni òkè pọ̀ nílẹ̀ nínú ẹgbẹ́ kalẹ̀ ká bọ ike là ń bọ ọ̀rọ̀ tó máa jáde láti inú ike nígbà tí ike tóbi bá dà tẹ́ nígbà tá a bá dá ike yìí ọ̀rọ̀ táàmù fi sọ̀túnmọ̀ ń tọ́ jáde òun là ń pè ní fáà. Ifá kìí sóòsà ọ̀rọ̀ ni bá a ṣe fi ìjálá tá a fi rán Ògún ẹ̀sà pípè tá a fi rán Ṣàngó ọ̀pọ̀lọpọ̀ òòṣà náà la fi rárá la fi rán eégún pípè kápẹ̀sà ń bẹ̀ irúnmọlẹ̀ kọ̀ọ̀kan la fún ní alohun tiwọn. Bàbá Fatomilọla káwá náà bá ti ẹ̀dọ́ sórí bẹ̀rù ṣùgbọ́n káwá sọ pé ẹ kì í pẹran kí lẹ́yìn ọmọ bá rùn ní ọmọ bí lẹ́yìn ṣe míìtì sósà míìtì tó mi bàbá ẹ má bínú ọ̀rọ̀ ló kó mo rò bẹ́ẹ̀ wá láyé ìjọun láyé ìgbàun nì láàmú sọ pé ilé babaláwo máa dọ̀tí ilé babaláwo mélòó lẹ rí tó dọ̀tí mọ́. Ṣé kí n sọ kíní kan fún yín bàbá àti gbogbo àgbáyé tẹ́fù mọ̀ pé tí ń jẹ́ bàbá Fatomilọla wọ́n yìí ṣe babaláwo ẹni tó bá jẹ́ babaláwo nírùngbọ̀n tó bá pẹ́ ẹni tí ó bá jẹ́ babaláwo bá máa ń nírùngbọ̀n Ifá tó fìdí ẹ̀ múlẹ̀ pé bí irùngbọ̀n bá ń bẹ ní agbọ̀n rẹ kó o sì máa fi irùngbọ̀n kọ́ ọ máa fi bọ odù ẹ wá sọ fún wa bàbá Fatomilọla èso nífà o ọpẹ́lọpẹ́ àìrádàn tá à ń lò ọbẹ̀ tí wọ́n ṣe eré ìtàgé orí tíátà àwọn tí ń ṣe láyé fi ń lérò pé babaláwo tòótọ́ ni bàbá yìí ẹ̀gbẹ́ bàbá yìí sọ nífá babaláwo kì í nírùngbọ̀n bàbá Fatomilọla agbójúbárùngbọ̀n lẹ́nu yín ni so ó túmọ̀ sí pé bí wọ́n bá ń ṣèyìn àjọ pé a fẹ́ ṣèbá ògùn láwọn àyè ibì kan ní tí wọ́n sọ ní pé kẹ́ ẹ jáde bí wọn bá ní tìjú tí wọn bá ní tìẹ lójú bí wọn bá fẹ́ tìẹ nífa bọ́ ọ bá kó ìgbìn hánu bíi ti bàbá wa o ajẹ́pẹ́ ni tí ó tìẹ nífa ọ̀bọ sòótọ́rọ̀ Ifá arọ́ lọ́tẹ̀ fún ọnu bẹ́ẹ̀ bá jẹ́ babaláwo èèyàn nírùngbọ̀n irùngbọ̀n ẹlẹ́kẹ̀ẹ́ bàbá Fatomilọla ẹ lè débi ogúà èèyàn sì ní dẹ́kun ṣòkòtò rẹ̀ ó tù ní láti máa fi bọ odò bàbá Fatomilọla ọ̀nà wàá dà tẹ́bi jẹ́ babaláwo ẹ lọ́ máa wo tẹ́yẹ kọ́ ń fárí kódà nígbà tí mo ti ń bá ní àjò ayé mi kiri pátá ìgbáyé láàrin babaláwo rí tábà sọ pé àwọn bàbá wa ọkàn bẹ́ẹ̀ tó dọ̀gà fún wa tọ́jọ́ tẹ̀yìn àti wọn oníṣèjọ ní àfàwọn tí wọ́n gbé ní tíátà ẹgbẹ́ ara yín ṣùgbọ́n tá a bá rí ojú àpọ́nlé ojú pẹ́ ń gbèsè ṣe é ga lànà fi wò yín la ṣe ń pè yín lé babaláwo kan fi ń joyè olórí àwo wọ́n fi ń joyè nítorí pé ẹgbẹ́ ìlú mọ̀ ń ká pé ẹgbẹ́ àfipọ́n lágbájá lónìí kì í ṣe nítorí pé ẹ gbọ́fá o ẹ mọ̀ dùnú o bàbá tọ́ba wá jẹ́ pé nítorí pé ẹ wá gbọ́fá lẹ fi wá jẹ́ olórí olúwo ibi tẹ́ ẹ jẹ́ nínú àwọn tẹ́ ẹ jẹ́ lórí olúwo lé lórí ẹgbẹ́ kẹ́nìyàn mẹ́jọ jáde kí wọ́n wá sọ pé àwa ni lágbájá jẹ́ lórí olúwo lé lórí àbáwá yóò sínú àwo mọ́. ẹgbẹ́ kẹ́yìn mẹ́jọ ó lè yàn mẹ́ta tó bá jẹ́ ìlú mọ̀ọ́ká táyé bá mọ̀ táàkù lágbájá babaláwo ni tó jẹ́ pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn tẹ́ ẹ gbé lórí olúwo lé lórí ẹ mọ̀ pé wọ́n fi hàn lọ́yìn ni kì í ṣe pé nítorí pé ẹlẹ́kọ̀ọ́ rẹ̀. bàbá Fatomilọla ẹ lè tẹ́ fẹ́ ní tòótọ́ pé bóyá àwọn kan ti ṣe wá sáàbì
Olódùmarè látara ayé tẹ́ ti tẹrú wọn nífá kì í sẹ́yìn lẹ́mọ̀ tẹ̀wọ́n ọ̀dà mi lójú tàgbà pé nínú kẹ́ ẹ mú ẹ lọ sọ́dọ̀ babaláwo kan tàbí kó jẹ́ pé nílé yín ẹ ti létò ìrìnàjò tẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀tì àwọn awo ẹ̀ gbọ́dọ̀ gbọ́ bá tẹ̀lé tẹ̀wọ̀n fá lẹ́yìn rárá o. Ọ̀rúnmìlà wí àbá Ifá mo wí àbàtì àlàpà Ọ̀rúnmìlà ló ń jájá òun jápajá òun jáfòrò fọlọ́run àdàbà òun tà fún baálé ojú kan Ọ̀rúnmìlà lóun rìn títí ó lóun rìn débi títẹ ẹyẹ tó ti dòjẹyẹ lọ nínú gbogbo àwọn tó ń sọ eré òṣèré tíátà nígbà yìí wọ́n fi kólódùmarè kọ́ fọ̀run kẹ ntáyé ń pè ní babaláwo èmi á máa sọ̀rọ̀ la máa ní kì í ṣe babaláwo tó rẹ́ni tó bá jẹ́ babaláwo tó bá kẹ́kọ̀ọ́ fámi tòótọ́ èèyàn ní sẹ̀sẹ̀ ní ààbò ẹ̀kọ́ lọ́kọ́ ọjọ́ lójú ayé ńgbà tí wọn ọ̀rẹ́ mi tọ́ mọ́ ni. Bàbá Fatomilọla ẹ bọ́ta ẹ kí fámẹ́ǹdínlógún láìfi kan pè kan yàtọ̀ fún àwọn ẹlẹ́kùn oní pala kí làmọ̀ láso mẹ́sẹ̀ pala kí làmọ̀ láso mẹ́sẹ̀ ìyá yìí ṣe fá o Ifá kọ́ o àgbélẹ̀rọ ọ̀rọ̀ nìyẹn o àgbélẹ̀rọ ọ̀rọ̀ nìyẹn o ẹ jẹ́ kí n lọ mọ̀ ń bọ̀ náà. Orúkọ mi tí ò yàtọ̀ Evangelist Adé Ifá ìwà lẹ̀sìn ẹ pàdé mi lábala kejì ọ̀rọ̀ yìí.